Wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin olóríire ẹ̀dá. Ọlọ́run níṣẹ́ nìkankan wa ní olórí ibú, Ọlọ́run sì ní jẹ́ kí ó bàjẹ́ fẹ́ nìkankan wa. Ẹ rí, tí a bá ń sọ̀rọ̀ wípé àlàáfíà là ń fẹ́, ṣe rí Kàbísọ́lá, èmi ò ń ṣe alárìífín èèyàn, torí pé àwa náà ní bàbá, a sì ní bẹ lọ́hùn kéèyàn kan kó dọ̀tí bàbá wa, so a sì ní ìyá tá à ní bẹ lọ́hùn pé kéèyàn kan kó dọ̀tí ìyá wa. Ṣe rí àwọn nǹkan táwa ń rí lórí social media tá à ń fèsì, lóòótọ́ àwa lè ní àwọn tó le, ó ti yé, òun ló ń jẹ́ kẹ́lòmíì máa rí wa ní alárìífín torí pé à ń jáde sọ̀rọ̀. Àmọ́ àwọn right up táwa ń rí làwa ń jáde tá à ń fèsì fún. Gbogbo wọn bàbá tẹ̀ ní wọ́n bú lágbájá, wọ́n bú tàmẹ̀dù, tí àwọn blọ́gà yín yẹn, àwọn blọ́gà yín tí wọn ò bá gbé voice wọn wá, àwọn ò ní dìbọ́ǹkì ọ̀rọ̀ wọn. So òun ló fi ń dàbẹ́ ní pé bóyá àbí à ń bú lágbájá, à ń bú tàmẹ̀dù, kí la fẹ́ bú èèyàn ẹ, kí la fẹ́ bú ẹni ẹlẹ́ni fún nígbà tí ó bá ṣẹ̀ wá, nígbà tá kì í ṣe wèrè. Ó dá ní ìṣẹ́jà àjọ fi eléyìí ṣàpẹẹrẹ. Ẹ wo ọmọ yìí nìsín tó pera ẹ̀ Muizi, ẹ wo ohun tó kọ. Ẹjọ́ kí ni ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣe fún? Odindi o chief ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ó sọ pé olórí burúkú tọ́lé. ẹ wo ọ̀rọ̀ yìí. Ẹjọ́ ọmọ wo ni wọ́n máa gbé bàbá rẹ̀ ṣépè tó máa wá sọ pé o ṣe o tó máa ní o kárì? Tẹ́ bá sì wo ẹnì yìí téèyàn bá bú, ẹjọ́ ṣó máa dùn? Kò lè dùn. Èèyàn á rún náà sílé padà ni. In tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn. Làwa ṣe ń sọ pé àlàáfíà làwa gbà láàyè. Tó bá jẹ́ pé mọ́ọ̀mù jẹ́ sí pé ó jẹ́ oníjàgídíjàgan, irú àwọn ẹni yóò yẹ kó sù ẹ̀ sí kóòtù ni. Àìmọye ẹlòmíì náà, ẹlòmíì á ní òun máa pa ẹ́, òun máa, tí bá sọ pé ẹni yìí lòun máa pa mí nì, á ní ká ṣe sùúrù. Àbí ẹni tó ń sọ pé òun fẹ́ pààyàn, ṣé kò yẹ kó sù ẹ̀? Ṣé ìyẹn ò kì í ṣe threatening of life? Ṣebí gbogbo ẹlòmíì ọbú mi, àwo ò threaten life anybody. Ìyẹn lèmi fẹ́ kí gbogbo wa, ọ̀rọ̀ yìí ti wà ní kóòtù. Kí ló wá kàn wá tá à ń bọ́ sórí social media, tá à ń pariwo, tá à ń gbé ìmọ̀ọ́mù ṣépè, tá à ń expect káwọn ọmọ tá à ń tẹ̀lé mọ́ọ̀mù, àwọn fáǹsì mọ́ọ̀mù kọ́ máa sọ̀rọ̀? Kò possible. Ẹ bá wa kọ́ṣọ̀ àwọn pípù yìí kọ́ jẹ́ kó rí social media ó sinmi. The same bọ̀bọ̀ yìí, òun náà ló post èmi àti ìyá mi tó ń gbé ìyá mi ṣépè. Bọ̀bọ̀ yìí àbí bàbá Ṣùbẹ́rù lọ́baníkà tó sọ wípé òun máa pa mí, pé tèmi bá wá s'Ògbómọ̀ṣọ́ òun á ní kọ́nà mi, wọ́n á dẹ̀ ní kán rí ìlíìsì bọ́n sí mi lára. Ẹ wo orú àwọn ọ̀rọ̀ yìí. Àbí ní tí wọ́n ti ń ṣépè fún ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ láàfin pé ìmù Yúnúsà kìíní kan kó ló ń jó jábọ́. Ẹjọ́ ta ló máa gbọ́rú ẹ̀? Tẹ́nìyẹn gan ò bá lè sọ̀rọ̀, ṣáwọn fáǹsì ẹ̀ ò ní sọ̀rọ̀, ṣáwọn ọmọ ẹ̀ ò ní jáde sọ̀rọ̀? Àbí tó ń sọ pé ìmù Yúnúsà ó máa tó bá lè kú síbẹ̀ kó kú dànù. Lóríṣiríṣi àwọn ọ̀rọ̀ ńláńlá. So àwọn nǹkan yìí làwa ń sọ wípé kó kù díẹ̀ káàtó. Ó dá èèyàn pé èèyàn kan pé lágbájá o báyìí ó wá ṣàlàyé ọ̀rọ̀ fún yín. Ṣebí ẹ fẹ́ fi tánìṣì méjì mọ́ọ̀mù lẹ́ṣẹ̀ gbọ́rọ̀ yẹn jáde sórí social media. Àwa wá dìbọ́ǹkì ọ̀rọ̀ yẹn pé bẹ́ẹ̀ kọ́ lórí, báyìí lórí. Ìdéédé ohun tẹ́ fi wé ìmọ̀ọ̀mù àwa dá padà fún yín. Ẹ torí ẹni kan gbé wa kọ́ tì wá mọ́lé, ẹni kan gbé wa kí wọ́n tì wá mọ́lé, kí wọ́n ṣe gbá pẹ̀lú wa, kí wọ́n nà wá. Alhamdulillah. Àwọn nǹkan táwa ń sọ nìyí. Tá bá sì wá wo gbogbo àwọn tí wọ́n ń ṣe gbogbo tá à ń sọ yìí, mùsùlùmí náà tún ni, mùsùlùmí sí mùsùlùmí ẹgbẹ́ wa náà ni. Ìtẹ̀mí ṣe ń sọ fún gbogbo àwọn tó jẹ́ Kristẹni tẹ́ ń sọ́pọ́ọ̀tì wọn ni wípé ẹ nídìí àti sọ́pọ́ọ̀tì wọn, torí tẹ́ ẹ ṣe ń sọ́pọ́ọ̀tì wọn, táwa mùsùlùmí tá à ń tẹ̀lé mọ́ọ̀mù tá à ń rí yẹn, inú wa ò ní dùn. Àwa náà ó máa tafọ ọ̀rọ̀ síbi tí ò yẹ ká tafọ ọ̀rọ̀ sí. Ìyẹn gọ́gọ́ là ń sọ fúnra wa. Tí mọ́ọ̀mù bá ṣe wáàsí sófà tí wọ́n ti dárúkọ pé lágbájá náà wọ́n bá wí tán ti dárúkọ èèyàn kan,
ṣẹ́yìn dénú mọ́ọ̀mù níṣẹ́ mọ́nú wọn níṣẹ́ mèrò ọkàn wọn ní tẹ́ ẹ fi ń translate pé lágbájá kan náà ń bá wí. táwa bá sọ̀rọ̀ ó dá mo post mo ṣe sí péjì mi kí lẹ mọ̀ kí ni aim and objective mi ṣe é mọ̀ níṣẹ́ dénú ọkàn mi tẹ́ ẹ fi mọ̀ pé lágbájá mò ń bá wí. ìyẹn làwa ń sọ ẹ jẹ́ ká gbà láfíà láàyè fún gbogbo àwọn blọ́gà àti yín náà kó yé tẹnu àbùkù bá mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ kó yé bú wọn mọ́. gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ comment sábẹ́ comment section wọn náà ẹ yé sọ̀rọ̀ òdì mọ́. ó yẹ kẹ́ ẹ máa sọ fún wọn ni wípé kán má sọrú ẹ̀ mọ́ kálàáfíà ó lè jọba àmọ́ ẹ̀yin náà tún support wọn inú wa ò ní dùn tá a bá ń rírú ẹ̀. inú wa ò ní dùn tí mọ́ọ̀mù bá jó ní jàgídíjàgan ṣé mọ́ iye èèyàn tí wọ́n ti kó tó bá kó wọn àwọn ò lè bọ́ ń bẹ̀ ṣe bí èébúlẹ̀ náà wàá bu yín àwọn òbú wa àwọn ń dúnkokò okú ni wọ́n máa pa wá náà ń sọ wọ́n ń ṣépè ní threatening of life ni àmọ́ mọ́ọ̀mù jẹ́ lálàáfíà àti pé ìmọ̀ọ́mù wò pé owó tó yẹ káwọn fi túlù ṣe káwọn máa lọ fi gbé lágbájọ́ fi ń gbé tàmẹ̀dù ohun tó ṣẹlẹ̀ nìyẹn. so ẹjọ́ nítorí tọlọ́run àwọn èyí ṣe alárífín èèyàn àwọn èyí búyàn àwọn èdè ń tàbùkù èèyàn tẹ́ ẹ bá wo gbogbo fídíò tá à ń ṣe náà a máa ń dìbọ́ǹkì ọ̀rọ̀ ní ìdìbọ́ǹkì ọ̀rọ̀ wa torí báwọn wa ṣe lé lẹ́ṣẹ̀ wò yí pé alárífín ni wá torí ẹjọ́ nítorí tọlọ́run ẹ jẹ́ ká gbà láfíà láàyè gbogbo owó tó ń bínú náà ọ̀ṣẹ̀mí gbogbo yín náà láti bẹ̀ ẹ́ má bínú mo ṣe apology video ẹ tún wo ẹlòmíì tún ṣépè ẹlòmíì tún sọ ohun tí ò yẹ kó sọ ẹ wo ṣé ìjọ wo lẹ fẹ́ sinmi náà tẹ bá sì wo àwọn tí wọn ò fẹ́ kàlàáfíà ò jọba nítorí pé wọ́n ń rí jẹ níbi kàlàáfíà má jọba tẹ bá rí àwọn tó já sí pé wọ́n ń kọ́mẹ̀tì tó dáa ẹ rí wípé àwọn tí wọ́n já sí pé wọ́n ń fà láfíà ni torí ẹ̀ kọ́lọ́n kó jọ kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n kó dúró tì wá kábí sanra àwọn ìṣe ẹni tí ń tàbùkù àgbàlagbà o àwọn òde ṣe ẹni tí ń yẹ̀yẹ́ àgbàlagbà àwa máa ń pọ́n àgbàlagbà léni torí pé kí ni àwa náà fẹ́ dàgbà a máa ń pọ́n gíga léni torí pé àwa náà fẹ́ débi gíga a máa ń pọ́n lọ́ba léni torí pé àwa náà fẹ́ débi ọba láyé so àwa gbọ́dọ̀ wá tàbùkù bá àpèrè tá a mọ̀ wípé ó ga ẹ̀yin náà ẹ má tàbùkù bá àpèrè tẹ́ mọ̀ pé ó ga irú ọmọ Mùyísì yìí nìsín irú ọmọ yìí nìsín ṣé ohun tó ṣe ìṣó dá ẹjẹ́ àjọ sọ̀nà ọ̀hún odindi ṣífù ìmọ̀ọ́mù ẹ wo ọ̀rọ̀ tó sọ àmọ́ tó bá lábẹ́ comment section ẹ̀ náà àtúnrẹ́ni tó ń sọ pé bẹ́ẹ̀ ni àrẹ́ni tó ń pè mọ́ọ̀mù ní tọ́ílẹ̀tì ní bẹ́ẹ̀ tó yẹ kẹ́ ẹ sọ pé wàhálà lélẹ́yìí tó ń dálẹ̀ yìí bọ̀bọ̀ yìí tẹ́ bá mọ gbogbo ohun tó ti ṣe òun ní kọ́kọ́ àti gbogbo àwọn blọ́gà tó kù títí wá kan gbogbo ọ̀dà Mojid Buseri ṣe bóun ló sọ wípé òun èmi máa fẹ́ jẹ̀wẹ̀ tí ń bá wá s'Ògbómọ̀ṣọ́ tó tún rán mi sí ìmọ̀ọ́mù yìí pé ìmọ̀ọ́mù ògbó ṣé mi kì í jalè bíi ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ torí pé ìmọ̀ọ́mù olè ni wọ́n àwa rán sílé padà so àìmọye bẹ́ẹ̀ tó já sí pé a ní èsì fún kì í ṣe pé bóyá akọ̀ máa dédé jáde a máa wá búyàn a máa sọ̀rọ̀ sí yàn sórí ìwọ òpé ni màá kọ̀ dédé mú yàn wá pé ó yá kí wọ́n máa bù kó possible náà nígbà tí èèyàn ò ya wèrè ohun tó mú wá là ń fèsì ẹ̀ padà so kọ́lọ́n kó jọ kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká jọ nítorí tọlọ́run ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ lágbára Ọlọ́run ìlú Nàìjíríà ò ní dàrú gbogbo ẹ̀yin bàbá wa lẹ́ẹ̀kan sí ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ bá rò pa àṣẹyìn ẹ má bínú ọ̀rọ̀ ti wà ní court ẹ jẹ́ ká jẹ́ kó gun omi ẹ pé gbogbo àwọn blọ́gà yín pé àlàáfíà là ń fẹ́ gbogbo àwa náà tá a jẹ tá a wà lẹ́yìn ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ẹ má kọ́mẹ́ǹtì aburú sí under comment section wọn mọ́ tẹ́ bá rẹ́ lòmíì tó sọ̀rọ̀ tí ò dá sọ̀rọ̀ ìmọ̀ọ́mù ẹ screen record tó sọ yẹn ẹ screen record ẹ má sọ̀rọ̀ ẹ má kọ́mẹ́ǹtì tí ò dá sọ́dọ̀ wọn ẹ fi wọ́n lẹ̀ ẹ kọ screen record tó sọ kẹ́ ẹ gébẹ̀ jáde kò tú bẹ́ẹ̀ lọ
so kọ́lọ̀ kójọ kó má ṣẹlẹ̀ ṣàánú wa, kọ́lọ̀ má ṣẹlẹ̀ dúró tiwa kó wà pẹ̀lú wa lágbára Ọlọ́run. àníri nira àníri dààmú, ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́. bàbá ọba Ghandi Afọlábí Ọmọgẹ̀gẹ̀ kábíyèsí nǹkan ò ní ṣàlàáfíà wọn ò ní jábọ́. bàbá wa mọ́mọ́ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tọ́lẹ̀ àti Yunus Ayélára nǹkan ò ní ṣàlàáfíà wọn. gbogbo ẹ̀yin lọ́balọ́ba, gbogbo ẹ̀yin lóyè gbogbo ẹ̀yin tí a ṣẹ̀ pátá, gbogbo yín pátápátá Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kankan wa o, Ọlọ́run níjó dàrú lágbára Ọlọ́run. gbogbo ẹ̀yin bàbá wa nínú Islam Ọlọ́run níjó bàjẹ́ ọlọ́lá ilá ẹjọ́ Islam ẹjẹ́ agbélárugẹ, ẹjẹ́ àfọ̀rọ̀lẹ̀ sílé ẹjọ́, ẹjẹ́ amú nǹkan míì ràn lórí social media. gbogbo ẹ̀yin blogger ẹ mú nǹkan míì ràn lórí social media náà. Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kankan wa, Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kankan wa. Kábísọ́ra kò ní burú fún wa o. Salamu alaikum.